ti wo Kọ́lé Oṣó kódà mo sùn mo tún fi lálàá. Wàláì mo tún fi lálàá. ẹ ṣe kí ni. mo fi lálàá. ṣé ẹ fi Kọ́lé Oṣó lálàá pé ẹ fẹ́ fẹ́ ni àbí. ìfẹ́ ò fẹ́ méjì báwo action tó lónú fíìmù yẹn mo láìkì rẹ̀ gan-an. ẹ ṣe kí ni. mo láìkì rẹ̀ gan-an. irú action wo ló lò. ó ní action everything na wọ̀ ilé wọn báyìí wọ́ ojoojúmọ́ ni. ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ yín mẹ́hùn sẹ́yìn náà ti wo Kọ́lé Oṣó. mo ti wò ó. báwo lẹ ṣe rí sí. mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. ẹ nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ máa nífẹ̀ẹ́ náà torí ẹ̀yin gan nífẹ̀ẹ́ ara yín torí ẹ rẹwà. báwo wá lẹ ṣe rí fíìmù ọ̀hún sí ẹ̀yin méjèèjì ẹ kàn jọ sọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ fíìmù ọ̀hún sí náà. a nífẹ̀ẹ́ rẹ̀ kó wà gbogbo gbala máa ń wò ó tá a bá ti wò ó tán àá tutù wò kódà a ti wò látòrí 1 títí dórí 7. ṣé mo bá tó bẹ̀rẹ̀ part 1 to 5 fúngbà ẹ̀ tó ń dá wa láàmú pé ká máa wá ṣíṣù kiri yẹn kódà mo kọ́mẹ̀tì mo kọjá ẹ̀ tẹ́ kiri pé báwo mo ti máa rí Kọ́lé Oṣó part 6 tí mo jàjà rí báyìí àwò tún wò mo tún wá padà rí 7 8 ni mò ń wá báyìí o. ibo lẹ wá fẹ́ wá 8 lọ báyìí. ṣé bó sọ pé orí YouTube Ibrahim Yekini tó ń jẹ́ Kọ́lé Oṣó orí ẹ̀ á ti máa wá sí mo ti sáàṣì rẹ̀ ó ní upcoming o kò ní pẹ́ jáde èmi retí rẹ o. kí wàá ní nǹkan tẹ́ ẹ ní fún àwọn fáǹsì Kọ́lé Oṣó báyìí. nǹkan tí mo ní fún àwọn fáǹsì Kọ́lé Oṣó ni pé ṣé rí Kọ́lé Oṣó fíìmù yẹn wà very interested gidi gan ṣé wá rí àwọn tó ń wo fíìmù yẹn ó yẹ kó ní òye nínú fíìmù yẹn pé fíìmù tó ti ń ṣe lọ. ẹ̀yin tèmi ẹ̀yin ti Ibrahim Yekini nílé lóko lọ́nà odò níbikíbi tẹ́ ẹ bá ti ní àǹfààní àti máa wò mí báwo ni iṣẹ́ wà pa ṣe láìkẹ́ ṣe ń bá ṣe ń kà ọlọ́run bá ló ń ṣe kì í ṣe èèyàn mú mọ̀ pé ẹ̀ ń fọ́ fún un ta ni Ibrahim Yekini bó ṣe ń ṣe àwọn sinimá ẹ̀ lọ́kàn ọ̀jọ̀kan tó ń ṣe ní ìpele sípele ẹ̀yin tèmi ṣe mọ̀ pé láìkì ẹ̀ èmi náà láìkì yín Ibrahim Yekini náà láìkì yín ọlọ́run ṣe ń fọ́ fún un ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká má tí ì lọ bẹ́ẹ̀ yẹn náà ẹ jẹ́ kí n kọ́ gbé yín dé bẹ́ẹ̀ náà lóní fẹ́ẹ́fẹ́ ẹ jẹ́ kí n fún yín náà nǹkan tẹ́ ẹ mọ̀ jẹ́. ẹ̀yin ti Ibrahim Yekini nílé lóko lọ́nà odò ẹ̀yin tẹ́ láìkì Ibrahim Yekini. ayé yín ò ní bàjẹ́ mo mọ̀ pé gbogbo yín lè fọ́ fún fíìmù Kọ́lé Oṣó dáadáa dẹ̀ láìkì fíìmù yẹn bẹ́ẹ̀ ṣe láìkì fíìmù yẹn ayé yín ò ní bàjẹ́ àwọn èèyàn máa láìkì tiyín náà bẹ́ẹ̀ ṣe láìkì fíìmù yẹn ṣé wàá pa èmi náà wà pa o. ok now ẹ jẹ́ kí n tún gbé yín lọ síbòmí kẹ́ lè mọ̀ púpọ̀ ńlẹ̀ tó ọlọ́wọ̀n ọba ní í ṣe kì í ṣèyàn kábíyèsí rẹ̀ ọlọ́wọ̀n ọba mi ń tàtà àgbà ọba mi ń tàtà àgbà ọba tó ta gbòǹgbò yìí gbogbo ayé yíká ẹlẹ́bù ní ìkà akíọ dáadáa lórí fíìmù Kọ́lé Oṣó tí gbogbo àwọn èèyàn ń pariwo jákèjádò gbogbo àgbà ńlá ayé fíìmù ọ̀hún wọ̀ ó ta lẹ́nu dáadáa tá à ń ṣe Ibrahim Yekini ọmọ ológo tán ń jẹ lẹ́nu tán lè jẹ tán tímọ́tímọ́ kẹ́mítì tímọ́tímọ́ ògbós yún ògbólúkẹ́ tí gbogbo wa mọ̀ ó kí ẹ jẹ́ ká kó lórí ẹ̀ ẹ má jẹ́ ká lọ fàjò ẹ̀yin tèmi iṣẹ́ ti rí bó ṣe ń lọ Kọ́lé Oṣó ẹ mọ Kọ́lé Oṣó my brother báwo lẹ ṣe rí fíìmù yẹn sí kí ni nǹkan tẹ́ lè kọ́mẹ́ǹtì ń pa ẹ̀ brother mọ́mí sister mo mọ̀ pé láìkí fíìmù yẹn kí ni nǹkan tẹ́yin lè kọ́mẹ́ǹtì ń pa ẹ̀. ok now ibo lẹ ti wo fíìmù yẹn ẹ kàn máa comment ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní comment section ṣó ti yé yín jẹ́ ká gbéra wa débẹ̀ mo fine gan o mo rẹwà gan ṣe láìkì mi ṣá ṣe láìkì mi aṣẹ́wó ni ẹ̀yà aṣẹ́wó gan mi ò tiẹ̀ lè fẹ́ yín ṣó ti kọ́ọ̀tì ni ok ṣe láìkì mi ṣe fọ́ fún mi ọmọ ó pọ̀ ẹ má lọ rush ẹ mò ń bọ̀ mi. Kọ́lé Oṣó my brother my brother Kọ́lé Oṣó my brother my brother Kọ́lé Oṣó my brother my brother. ẹ má bínú ó tún bẹ ẹ déhùn Kọ́lé Oṣó my brother kí ni bọ̀dá yín ṣe fún yín. bọ̀dá Kọ́lé Oṣó ṣe ribiribi inú fíìmù Kọ́lé Oṣó yẹn láti 1 to 7 yẹn ó ta yẹ́rìyẹ́rì ó lé ńlẹ̀ ó bó yóríyórí mo láìkẹ̀ mo gbádùn ẹ̀ mo róòṣì ẹ̀
ẹ má bínú ìyá tí n bá wò yín lọ tí n bá wò yín bọ̀ ẹ jọmọládù kẹ́ńkẹ́lẹ́ o ìyàwó bàbá Sùwé tó ti dolóògbé. bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀ ni mí. àbúrò ọmọládù ni. bẹ́ẹ̀ ni. èmi náà ti rí bí mo ṣe ń wò yín ẹ jọmọládù ń tòótọ́ mo mọ̀ pé fámílì mọ́ wọn ẹ má bínú ìyá o kí lẹ ní fún Kọ́lé Oṣó fíìmù ọ̀hún kí lẹ ní fún. Kọ́lé Oṣó fíìmù ẹ̀ ń dùn púpọ̀ à ń tì ẹ̀ lẹ́yìn o àwa àyà à ń tì lẹ́yìn wàá lè soríire wàá débi ayọ̀ ẹ bọ̀dé máa rántí àwọn fáǹsì ẹ. ẹ má bínú mo rò pé ní tíátà lẹ́yìn náà ni. oní tíátà náà kúkú ni wá. ẹ̀yin náà àti ìlẹ́nu àti blow. ẹ nẹnu láìpẹ́ àmín. ẹnu tẹ ní tẹ fi ń jẹ ráìsì yìí náà ẹnu náà ni lára ṣòkòtò ọlọ́pàá ẹ̀yin náà ó blow lágbọ́ Ọlọ́run ẹ blow ẹ wà ní jóná ẹ blow ni o àmọ́ tí ẹ bá fẹ́ blow ẹ máa súnmọ́ gáàsì. tó Ọlọ́run ọba mi lọ́jọ́ tòní gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ń lé lóko lọ́nà odò ẹ máa rí àwọn arákùnrin kan lójú àmóhùnmáwòrán àwọn tá a gbé wá sórí ètò lọ́jọ́ tòní nù àwọn alálùbáríkà ọmọ ẹ̀yin bọ̀dá mi bò ní. dáadáa ni bàbá mi. ṣé wàá pa. adúpẹ́ fọlá o. kí lẹ ní fún wa lọ́jọ́ tòní. a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Kọ́lé Oṣó tó ń jà rìnrìn nígboro aláìkí fíìmù yẹn gan-an. ẹ ní sùúrù ẹ fẹ́ sọ̀rọ̀ nípa Kọ́lé Oṣó bẹ́ẹ̀ni bàbá ẹ láìkí fíìmù ọ̀hún Ọlọ́run ẹ láìkí ẹ lọ́pọ̀lọpọ̀ 100. ṣẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ láìkí ẹ. ẹ má bínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta sọmọ ìyá kan náà ní. àwọn ọmọ ẹgbẹ́ mi ni àwọn ọmọ ẹgbẹ́ mi tó rólórin ni wá. wọ́n ń kọrin ní ṣọ́ọ̀ṣì káàkiri ṣá. ẹ wá fẹ́ kọrin bì lónìí àbí ó yá ẹ kọrin fún Kọ́lé Oṣó ká wò yín ná. Kọ́lé Oṣó tẹ́lẹ̀ ó mọ̀ rẹ́ ó tẹ́lẹ̀ ó mọ̀ ẹ kí Kọ́lé Oṣó tẹ́lẹ̀ ó mọ̀ Ibrahim Yekini máa gbọ́ mi tẹ́lẹ̀ ẹ ṣètọ́jú bàbá mi Ògbólúkẹ́ tẹ́lẹ̀ ẹ ṣètọ́jú Kúdí màmá mi àǹtí Sídíyà abiyamọ máa gbóhùn mi Kọ́lé Oṣó tẹ́lẹ̀ ó mọ̀ tẹ́lẹ̀ ó mọ̀. sórí ọ̀hún nù orin ọ̀hún dùn lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ ẹ tún lè kọ́ mí sí ṣe ní mi ìtẹ́ tún lè kọ́ sí. Kọ́lé Oṣó ló ní máa jẹ́ kí ìṣàn ààyè gbé mi lọ ìṣàn ayé gbá ọkọ lọ nínú Kọ́lé Oṣó ṣùgbọ́n Kọ́lé Oṣó nítorí pé ó dúró re ìṣàn yóò gbé lọ máa jẹ́ kí ìṣàn ààyè gbé mi lọ omi ayé korò asán láyé máa jẹ́ kí ìṣàn ààyè gbé mi lọ. eléyìí lọ fà Ibrahim Yekini gan tó bá wo kínní yóò mọ̀ pé ìṣàn yóò lè gbóhùn lọ gbogbo alágbára Ọlọ́run ìṣàn yóò ní gbé wa lọ ẹ̀yin tí wàá ń lé lóko lọ́nà odò ń fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé lọ́jọ́ tòní tàbí kẹ́ fìdílé nǹkan ẹ máa bá wa ká lọ èrò tí ń roko èrò tí ń rodò ẹ gbé rédíò yín dání ẹ máa gbọ́ wa ẹ farabalẹ̀ dáadáa ẹ jọ̀ọ́ bọ̀dá mi lẹ́yìn orin kí ni tẹ́ tún lè sọ ní ṣókí nípa Kọ́lé Oṣó. Bàbá Kọ́lé Oṣó yẹn ó lọ fà o ibi tí bàbá mo bí wọ́n tẹ̀ tó mú bàbá mi lálùdé láti inú bẹ̀rẹ̀ mo láìkí iṣẹ́ yẹn gan lọ́wọ́ ṣe báyìí. arábìnrin ṣọ́ra rẹ tí n bá gba ọmọ tí ó ta ẹ wo ẹ̀yin fáǹsì ẹ dákun ẹ lọ wo Kọ́lé Oṣó láti apá kìíní títí dé apá keje apá kẹjọ ló ń bọ̀ lọ́nà wo bẹ́ẹ̀ ṣe ń wo ojú tẹ́ fi ń wò ó ní fọ́ ẹ ò ní gbòòrò òkèrè ìbànújẹ́ láṣẹ Òdùmarè. apá kẹjọ ti jáde brọ́dà mi ṣẹ̀gbọ́ apá kẹjọ àbí apá keje kọ́lẹ̀ sọ́nsìn apá keje ó ti jáde apá kẹjọ ní ń bọ̀ lọ́nà tààràtà láìpẹ́ ìyún ni a fẹ́ drop sí Ibrahim Yekini TV gbogbo àná la mọ̀ ibi tẹ́ ẹ ti ń wo Kọ́lé Oṣó bọ̀ ibẹ̀ náà lẹ́ẹ̀ ti wò ó ṣe ti gbọ́ bọ̀dá mi ẹ láìkí fíìmù ọ̀hún ẹ tún á sọ̀ bíi lálùdé tí yóò ní bàjẹ́ tí yóò ní ta ẹ ní gbégun eléegun láyé yín tẹ́ ẹ bá fẹ́ fẹ́ ìyàwó tí yín lẹ máa fẹ́ abẹ́ ti fẹ́ ìyàwó tẹ́lẹ̀ ni. wọ́n ń bọ̀ lọ́nà. wọ́n ń bọ̀ lọ́nà ẹ má bínú ìyàwó mélòó lẹ fẹ́ fẹ́. ìyàwó kan ṣo ni. ọyọ kan. ìyàwó kan ṣo ni. èmi rò pé wọ́n máa ń sọ pé mẹ́ lọ́lọ́run sọ ni. ẹ̀rọ ẹ̀kan ṣo ti dá o. kí ló kọ yín. Akẹ́yìndé Gbẹ̀gbọ̀n lórúkọ mi ọmọ Owólabí. stage name yín kọ́. Àrólé Lẹ́gẹ́ Màláíkà ọba àṣẹ ńlá. kò ní bàjẹ́ fún yín lágbọ́ Ọlọ́run ẹ máa lọ rí
ẹ máa bọ̀ re ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́mọ ejò lọ́nà ìkọ́ kan ò ní kọ́ yín kò ní bàjẹ́ o kí ni ohun tí ẹ fẹ́ fi jáde báyìí ẹ̀ ń bẹ́ ṣe ń jáde lọ ẹ̀ ní jáde lékú lọ́wọ́ o ẹ̀ ní jáde lọ pàdé àìsàn o àmọ́ ẹ forin kí àwọn tí wọ́n wò yín dáadáa. lẹ́gẹ́dẹ́ o alàgbà tí rìn àlóyìn lòun ni ìmísí ọlọ́run làwa fi ń kọrin tó yàtọ̀ sáwọn oníkóbórajà aráyé sá máa fòye sórí wa. wàyí náà jù dànù sáàkà o àsáàkìyàtù ìbá ọlọ́run adé ọlá ọ̀nà ẹ̀wà mímọ́ ànábìnà kàwámà ìbẹ̀rù wòlíì tọ́lọ́ ń gbé kalẹ̀ nílùú ègbò ọmọ ṣubọ́lá lẹ́gẹ́ ọ̀gá mi ló kọrin kan mi ò lè ṣe kí n má máa kọ lówùrọ̀ kùtù ó ní orí mi èèyàn lọ́rùn o ẹlẹ́dàá mi ìṣẹ̀dá mi máa jẹ́ jìyà bàbá jẹ́ rí tèmi ṣe o ẹlẹ́dàá mi ọlọ́run o máa jẹ́ wáyé yìí lásán. ọlọ́run ọba má jẹ́ kémi náà wáyé lásán ayé tí mo wá yìí kí n rí towó kí n rówó fi ṣe ilé ayé yìí kí n sì rí ọrọ̀ tó pọ̀ kó jọ kí n dàgbà kí n dògbó gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lóko ẹ̀yin náà ó dàgbà o ẹ̀ dògbó kíní kan ò ní ṣe gbogbo wa láṣẹ Èdùmàrè ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín Mr. Lẹ́gẹ́ kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà a kí yín dáadáa kíní kan ò ní ṣe gbogbo wa ó dàbọ̀. òrékelẹ́wà mi bẹ́wà jí mi wo ó sì dákun ṣe tèmi ó mọ̀ pé nínú gbogbo àbàyè ìwọ nìkan ló rẹwà jù ó wo má jẹ́ ń parọ́ fún ọ bẹ́wà jí rẹwà láwùjọ ewé èpín rẹwà láwùjọ ẹranko mo rẹ́ni kejì rẹwà láwùjọ obìnrin ọ̀kín rẹ ló rẹwà láwùjọ ẹyẹ mo rẹ́ni kejì mo nífẹ̀ẹ́ rẹ pọ̀ dákun. ọkùnrin bẹ́ẹ̀ tí máa ṣe ni tẹ bá rí nǹkan tẹ́ ń wá tán ní ìsìngbà ilẹ̀ ẹ̀yẹ̀ sẹ́gbẹ̀ tó parọ́ fún mi kúrò láfẹ̀sọ́nà. ó ní ọ mọ́lẹ́ni kejì ó ní àfẹ́sọ́nà èmi gángan ní àfẹ́sọ́nà ọgbọ́n Àlàmú ó sọ fún mọ́lẹ́ni kejì bó láfẹ́sọ́nà ọgbọ́n kí ni bẹ́ẹ̀ sọ. wọn bá mi sọ nǹkan kan o àmọ́ wọ́n sọ fún mi pé àwọn nífẹ̀ẹ́ mi. ọgbọ́n ò nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́. ìgbò mo bẹ́ẹ̀ sọ pé mo nífẹ̀ẹ́ rẹ. Àlàmú tó náà nífẹ̀ẹ́ mi ni. èmi bẹ́ẹ̀ sọ pé mo nífẹ̀ẹ́ rẹ bí. èmi bẹ́ẹ̀ sọ pé mo nífẹ̀ẹ́ rẹ. mọ́lẹ́ni kejì àbí ní ojú ẹ̀hán mọ̀ bó lẹ́nu ìwọ àtẹ̀mí lẹ́nu ní ojú ẹ̀hán mọ̀ bó jálọ ní. n bá sọ nǹkan. ewu tún lẹ́yìn tún gbére ìbáyìí ṣe fẹ́ máa jẹ máìkì ní abẹ́fẹ́ kì í ṣe mo máìkì fẹ́ kìsì rẹ̀ ni ẹ fẹ́ ṣe kí ni. mo fẹ́ kìsì ẹ̀. ọlọ́run ọba máa ṣàánú wa kẹ́ ẹ fẹ́ kì í ṣe máìkì ẹ fọ́ fún. mo fẹ́ èkì rẹ̀ gan-an. èwo tí wàá ní yàrá mi gò tán ṣe sí lórí yìí. ó yọ ọlọ́run àwọn òyìnbó tó ṣe é ní kẹ́ ẹ lọ bèrè yẹn lọ́wọ́ ẹ̀. ẹ wà ń gbé mi dárùn ní àbí. ẹ má bínú ẹ má bínú o ṣé ẹ ti wo fíìmù.